kí gbogbo wa ẹ kú òwúrọ̀, ẹ kú àṣálẹ́, ẹ kú ìrọ̀lẹ́ ní gbogbo kíbi tí ẹ bá wà. Èmi Ọmọdára náà ni mo ní kí n gbé rìnrìn àjò ní àárọ̀ yìí gẹ́gẹ́ bí a ṣe máa ń ṣe ní ẹ̀kọ̀ọ̀kan. Ọkọ̀ fẹ́ tún ní kẹ́ wo bí ìlú ṣe rí ní ìlú tó develop tí ó sùn, tó yẹ pé orí wọn pè gbogbo àwọn òṣèlú wọn pátápátá, wọ́n mọ tí wọ́n ń ṣe, ọpọlọ wọn dẹ̀ pé wọ́n mọ tí wọ́n ń fẹ́. Wọ́n ní kẹ́ tún gbé rìnrìn àjò báyìí kẹ́ bá wa wo bó ṣe lọ, ẹ wo ọ̀nà inú bọ́ọ̀sì làwà báyìí, kẹ́ máa wo gbogbo kẹ́ máa wo lóríṣiríṣi. Àdúgbò bòmí tó lélẹ́yìí ó ń ṣe gbogbo ibi tí a ti fi hàn yín tẹ́lẹ̀ tẹ́nà bá rí kí ìfẹ́ tí ọba gbàgbọ́ kó lọ kọ̀nfàmù gbogbo àwọn fídíò tí a ti fi hàn yín. Ẹ máa rí pé ilé ìtún ìyàtọ̀ ẹ̀rí gbogbo ọ̀nà yẹn. Ìjọba àṣẹ ètò yìí bá ṣe fẹ́ kí Yorùbá Nation rí bẹ́ẹ̀ nílé yìí, láwọn ìlú tó develop nílé yìí, àwọn ìlú tó rí wọn pé táwọn olórí wọn mọ tí wọ́n ń ṣe. Ẹ bá kún gbogbo kọ́tà mọ́ sẹ́ǹdì yìí kẹ́ ẹ lè fi mọ́rú ìyà tí wọ́n fi ń jẹ wá ní ìlú yẹn. Nítorí ẹ̀ ní àfẹsẹ ògbó eléyìí kí gbogbo yín náà lè rí bó ṣe ń lọ. Ẹ wo bíríìjì tí wọ́n ṣe fún yín ní bóyá bí most expensive get to Banana Island. Ẹ̀yin náà ẹ wo bíríìjì yẹn báyìí, mélòó lè rí ká yẹn? Ẹ̀yin náà bá mi kà, ẹ wo lọ́ọ̀kan bẹ́ẹ̀ yẹn o. Ìkànnì ń wájú ẹ̀ yìí o. Bíríìjì olókùn yẹn ni mo ń sọ ọ́, tó dàbí okùn yẹn wọ́n ṣe fún yín tó máa ń ṣò nínú àwọn eré Yorùbá yín àbí eré Ìgbò tó máa ṣò bíríìjì yẹn fún yín. Òun lẹ́ ń wò yẹn, ìkànnì yẹn lọ́kàn yẹn, ìkan ló tún tẹ̀lé yẹn, wo bó ṣe gùn. Ẹ wò ìlú nìyẹn, ìlú tó ń pè ní ẹ wò láàrin ẹ wo ilé bíríìjì yẹn lọ́fẹ̀ẹ́sì kan ló wà ní abẹ́ yẹn tó bá bíríìjì yẹn dọ́gba yẹn. Ìbádẹ́ wò sàlẹ̀ náà tó tún ń lọ náà ní bẹ́ẹ̀ ń lọ náà ní ẹ̀rù. Ara pátá ń sọ ni pé Yorùbá Nation ló lè ṣe. Àwọn eléyìí wọn ò sún gbà kankan, gbogbo gbà ni wọ́n fi ń wo nǹkan táwọn lè ṣe tó máa fi mú ìlú tó máa fi bẹ́tà. Ẹ wo àwọn bíríìjì ló pọ̀ yẹn, bíríìjì kan là ń wọnú ẹ̀ lọ láyé sí, àwọn òwò abẹ́ lọ báyẹn nìyẹn. Bẹ́ẹ̀ rí gbogbo bẹ́ẹ̀ ṣe ń ráwọn bíríìjì yẹn, bẹ́ẹ̀ náà ni àwọn tírẹ́ẹ̀nì wọn náà gborí òkè, bó ṣe gborí òkè ń gbòmí náà ló tún máa gba abẹ́ ilẹ̀ ní gbòmí náà. Ìlú ilẹ̀ ti máa rí the longest bridge lágbàáyé. Máa fi hàn yín jọ kan, ṣe rí bíríìjì yẹn ó lọ láti ìlú kan sí ìlú kan, ó dẹ̀ ń lọ lórí omi ni, kò ń ṣe lórí ilẹ̀ o. Ìgbà tó dé orí ilẹ̀ ló dé orí omi yẹn tó ń lọ yẹn, wá dé sáìdì kan bó ṣe wọnú abẹ́ omi lọ nìyẹn. Bíríìjì tí mọ́tò ń gbà ní o, bó ṣe wọ abẹ́ omi lọ nìyẹn. Ìjọ tí bá tún ráyè àgbè yín débẹ̀ tẹ́yìn náà rí. Ó wá lọ lábẹ́ omi yẹn sálálú, ó lọ bẹ́ẹ̀, ìjọ nìyẹn jìn díẹ̀ tó yẹ pé gbogbo tó ti wọ abẹ́ omi yẹn gbogbo bẹ́ẹ̀ ni àwọn mọ́tò àwọn ṣíìpù mi àgbà orí ibẹ̀ kọjá. Ó ṣẹ̀ wá tún wá lọ yọjú níwájú. Ara pátá ń pè ní ìlú nìyẹn, tó yẹ pé bíríìjì ọ̀nà Ìbàdàn, Lagos to Ìbàdàn, ẹ̀mọye tí dábàá wo iye tán ti kó jẹ láti ìgbà tán ti ń ṣe, owó tán ti issue lórí bíríìjì yẹn. Ìṣẹ́rú owó tá à ń sọ pé longest bridge yìí, owó tó kọ́, owó tán ti kó jẹ yẹn ó dọ́gbù owó tó kọ́ longest bridge yìí lẹ́ẹ̀mejì. Láti jọ tán ti issue owó tún ò ṣe kankan. Ìdí nìyẹn tí a fi ń sọ fún wa pé Yorùbá Nation ló lè ṣe. Ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ fi election tàn yín, kò sí nǹkan kan tí wọ́n fẹ́ ṣe. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ṣe mọ̀, àwọn eléyìí òun kàǹpé kí wọ́n fún yín ní nǹkan kan tán fún yín lówó àbí kankan. Wọ́n máa lẹ pósítà ní káàkiri, wọn ò fẹ́ nìkan kan lówó, wọ́n á lẹ pósítà ní ẹni tó
bá wù kó jáde wá tó bá wù kó mọ̀ jáde wá wọ́n ṣe ń lé wá lé pósítà tí wọ́n ní wá dẹ̀ ṣe gbogbo ẹ̀ wá dìbò wọn ò fún ẹnì kankan lówó ẹ jẹ́ agbọ́n ẹ mọ̀ jẹ́ mọ́ fi kankan tàn wá táìmù election ti dé tí mo mọ̀ pé wọ́n ti mú nǹkan tẹ́ fẹ́ tẹ́ bá wò ẹ wo ọ̀sẹ̀sì ẹ wo náà ṣètò tó dàbí crate ẹ̀rọ yẹn ẹ wo báyìí tó bá ń wò á rò bí crate náà tó ní ilé ni gẹ́gẹ́ bí mo ṣe máa ń fi kíní kọ́fà yìí hàn yìí mo ṣe máa ń fi àwọn kọ́fà yẹn sí gbogbo nǹkan wọn nìyẹn táyé ilé bá ti súnmọ́ bẹ́ẹ̀ nítorí pé in case ẹlòmíì lè ọmọ ádámọ̀ aburú jù èṣù lọ ó lè fẹ́ jò tán ìkíní yẹn lè kọ́ wa ẹ̀ díẹ̀ kó tó di pé kó mọ̀ lọ àfẹ́sẹ̀ dírẹ́fà kó mọ̀ lọ kọlu ra wọn in case gbogbo nǹkan tí kíní yẹn wà fún ni ẹ wo gbogbo igbó tẹ̀ ń rí yìí ẹ bá wọnú ẹ báyẹn ilé wà ń bẹ àwọn tẹ bá wà ní mọ́tò inú igbó lẹ máa rọ bí ẹwà ẹnẹ ò fọ́lé nìyẹn níwájú àbí lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún lẹ́gbẹ̀ẹ́ òsì fọ́lé nílọ àpáta ní gbogbo nǹkan tẹ́ ń wò yẹn báyẹn sí ẹ wò orí àpáta àwọn táwa wà lórí ilẹ̀ tó yẹ pé ilẹ̀ wa wá tẹ́ lọ ṣàlàlù everything wà pa àlè kọ́ ẹjọ́ òótọ́ náà bá jẹ́ pé orí àpáta yìí ló wá lọ pé wá sí nǹkan tàdé ló dé rí 61 years tí kankan ṣe dàbí pé kankan lè ṣe tí ọlọ́run á fi sọ pé gbogbo yóò yá ẹ parẹ́ afẹ́ palẹ̀ ayé rẹ̀ dàbí pé kankan lè ṣẹlẹ̀ nìyẹn láwọn tó ṣe ilẹ̀ tó tẹ́ tí wọn ò develop for 61 years tó bá jẹ́ pé orí àpáta yìí wà ní wá fún un lọ́nà wà lọ fún wa nǹkan ẹ̀yin náà wo gbogbo orí àpáta yẹn ilé lẹ́yìn rí ń bẹ̀ yẹn o ẹ lè zoom ẹ̀ kẹ́ wo ilé wà nù ẹ̀ nínú àwọn àpáta yẹn tí wọ́n dẹ̀ ń gbé bẹ̀ bẹ́ẹ̀rì tẹ́ bá fẹ́ mọ̀ yìí kan lélẹ̀ ìṣẹ́ láyìn ẹ wo ó ń gbé ọ̀pẹ̀lẹ̀ síbẹ̀ àbí kí nìyẹn nǹkan tí à ń sọ nìyẹn ẹ jọ ẹ má jẹun fi election kàn yín irọ́ ni gbogbo wọn ń pa Tinubu bàbá àtọ́lé náà ti sọ fún yín ó ti sọ tọrọ fún yín wọ́n ní ọ̀rọ̀ tako warapa bá sọ òde ọ̀run ló ti wá ó sọ fún yín pé I don't believe in one Nigeria ó ti sọ ní 1999 ẹ lọ wò ó nísìnyí kí ló dé tó wá bèlè fún bẹ́ẹ̀ nísìnyí báyìí pàtó ti darapọ̀ mọ́ àwọn jẹ̀lú tóun náà ti jẹ ó ti kó gbogbo property Lagos ó ti fi ṣe ti family property ìdí nìyẹn tó fi support ẹ báyìí ẹ mọ̀ pé tóun náà bá débẹ̀ ọ fi wá jẹ yín rán ni o àwọn ò fẹ́ kí yà á jẹ yín ibi tẹ́mi wà yìí èmi ò yóò ebi ò dẹ̀ pa mí mo dúpẹ́ fọlọ́ jáde kò ṣe pé mo ṣe ń wá nǹkan tí mo fẹ́ jẹ láàárọ̀ yìí àbí nírọ̀lẹ́ àbí lọ́sàn-án nǹkan tí màá jẹ ti wà kò sí pé kínní mi ò dẹ̀ yó ebi ò pa mí bọ̀tí ṣó pọ́sibù lọ́dọ̀ tí yín bẹ́ẹ̀ ṣé gbogbo yẹn ló rówó jẹun ṣé bá a ṣe ń wo yìí tílẹ̀ ń ṣú lọ lọ́dọ̀ bòmí èyí tí ṣó ti jẹun tó bá jẹ́ Áfíríkà láwọn alẹ́ àná sẹ́lòmíì jẹun mọ́jú ṣóró ń jẹ fi sílẹ̀ àárọ̀ yìí tó bá jí báyìí ń sìn nídàájí yìí báyìí ń sìn ṣó tó bá fẹ́ jáde ṣó lówó tí a fi sílẹ̀ fún ìyàwó àtọmọ ìyẹn ni wọ́n ń pè ní ìṣayé o lórí pé bí wọ́n ṣe sọ fún àgbogbo náà kọ́ la máa rí ṣe but ṣé tó bá ń jáde lọ láàárọ̀ yìí nǹkan tó fẹ́ fún wọn ṣó ti ní lọ́wọ́ owó tó fẹ́ fún ìyàwó àtọmọ kan fi jẹun ṣó ní ẹlòmíì tí ò bá jáde kò mọ tó fẹ́ jẹ ìyẹn ò ń ṣe ìlú tó develop ìwọ tó bá fẹ́ ṣe business wàá ṣe business ìwọ tó bá fẹ́ lọ bí iṣẹ́ wàá lọ bí iṣẹ́ wàá dẹ̀ mọ bí wàá ṣe depend lórí owó oṣù ẹ̀ ìwọ tó bá dẹ̀ jẹ́ pé káràkátà náà wàá ṣe ní ìwọ náà gbogbo ohun bẹ́ẹ̀ ṣe ń ṣe ń bí náà nìyẹn máa pè é dé ọjà ń jọpin lẹ́yìn náà máa rí pé everybody ló ń ṣe business ibi kò ń ṣe pé gbogbo wọn kàn ń ṣiṣẹ́ bí ẹrù náà ìwọ tó bá fẹ́ ṣiṣẹ́ déédéé ìwọ tó bá ṣe business déédéé ẹ̀ náà wò ẹ wo orí àpáta yìí lẹ́kùn lọ́dún wà lórí àpáta yẹn báyẹn orí àpáta
imagine wọ́n jẹ́ pé àná gbé ilé àpáta lé fún ẹ̀yìn ní ìwọ báyìí sí orí àpáta nìyẹn ẹ̀rí ẹ̀wọ̀ bíríìjì yẹn bó ṣe wọnú ara wọn lọ bó ṣe wọnú ara wọn ṣẹ́yìn náà rí gbogbo nǹkan tí a fẹ́ kí ẹ mọ̀ rí nìyẹn bí ó ṣe jẹ́ kí ìlú wà nìyẹn ẹni gbogbo àwọn tó wà ní Europe pátápátá gbogbo wọn náà mọ eléyìí náà dẹ̀ mọ bí ó ṣe ń lọ gbogbo náà mọ bó ṣe ń lọ pátápátápátá kò ní jù báyìí lọ ẹni ká tó fi hàn yín náà ni ẹ bá wa ṣí ètò yìí kó lè dé gbogbo ibi tí ó yẹ kó dé ẹjọ́ ẹ jẹ́ ká lọ sign petition wa petition yẹn ló ṣe pàtàkì mọ́ dìtẹ̀ mọ́ sọ pé nítorí pé ó jẹ́ support Yoruba Nation ìran ẹ lélẹ̀ mọ́jì ìran ẹ lọ lọ́fẹ̀ẹ́ ló fò mọ́jì ìran ẹ ṣẹ̀rú nífẹ̀ẹ́ ìran ẹ ìwọ àáfàá onítùkùtù tó ń sọ pé àwọn Yoruba Nation wọn lọ ṣe bọ ni wọn lọ ṣe kinní kan ni ẹ mọ́ ṣọ̀tẹ̀ Ọlọ́run ti ní ẹ mọ́ dájọ́ ẹnìkan ìwọ tó gbẹrẹ láǹfààní gan pàápàá kò tí ì ṣọ́ fún ẹ pé wàá wọ ìjọba Olúwa ìwọ tó gbẹrẹ ní pásítọ̀ tó lẹ́nìkan ṣe ẹbọ kò tí ì ṣọ́ fún ẹ pé wàá wọ ìjọba Olúwa gẹ́gẹ́ bí ìwọ náà dẹ̀ ṣe mọ̀ pé gbogbo kínní ẹ fi ń tàn wá ni Ọlọ́run ló máa dájọ́ kálukú àwọn àáfàá gidi gan máa ń sọ wọ́n ní tó bá dijọ́ náà lọ́hùn ẹni tó rò bó ní bá nínú náà ẹni tó rò bí wàá bá nínú náà bá kàn bá nínú àlejò náà tàbí pé Ọlọ́run ló mọ bó ṣe ń tọ́ omi ló lọ sálálù yẹn orí omi náà wà orí àpáta tó ni tó bá jábọ̀ àná wa kún gbogbo ilé fún ṣáà lè survive ìdí nìyẹn o ẹ jọ̀ọ́ ká lọ sign petition wa kí gbogbo wa pátápátá God bless you àgbọ̀nmọ̀ pàdé màá gbé yín débi bíríìjì tí mo sọ lórí omi yẹn òun ni the longest bridge lágbàáyé tó tún máa lọ tó tún máa wọnú omi lọ táwọn ṣíìpù mi àgbègbè orí ẹ̀ kọjá ṣe mọ̀ pé London Bridge is falling tán sọ ní UK lọ́hùn òun máa open ni ṣíìpù àwọn àgbàbẹ̀ kọjá but eléyìí òun ò open òun wọnú abẹ́ lọ ni tó yẹ pé big ship ńláńlá gborí ẹ̀ kọjá tó bá dẹ̀ ti gborí ẹ̀ kọjá tó ń ṣe tán òun kò sẹ́ni tó fẹ́ sọ kó fẹ́ pa nǹkan débi ti UK lọ́hùn tó yẹ pé wọ́n ṣẹ̀ máa pa bíríìjì yẹn dé bíríìjì yẹn ò padé eléyìí wọnú omi lọ ni ó dẹ̀ tún lọ jáde wájú ó dẹ̀ wà lórí òkè padà àwọn ìlú tí ó sùn nìyẹn ẹjọ́ ẹ ṣe gan ẹjá lọ sign petition wa it's very important God bless you all Yoruba Nation no going back thank you very much èmi ọmọ dára náà ni ẹ bá subscribe sórí YouTube channel wa ẹjọ́ Yoruba Nation Láfẹ́ TV Oòduà àgbèwà o ìwọ àfà mọ́ṣọ́tẹ̀ inú oṣù Ramadan làwà yìí gbàdúrà fúnra rẹ̀ ìwọ pásítọ̀ mọ́ṣọ́tẹ̀ inú oṣù ẹ̀yìn náà ṣe parí àwẹ̀ ni gbàdúrà fúnra rẹ̀ ìran rẹ̀ ṣe pàtàkì nínú gbogbo ìran ẹ ṣe gan báyìí mo kí gbogbo ẹ tẹ wá ń bẹ pátápátá mo kí bàbá mi Dayọ̀ mo kí bàbá mi Abdullahi Asis Wasiu.